obìnrin oníṣòwò ọmọ bíbí ìlú ìrágbìjí ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ó tún jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú all progressives congress ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ó sì tún jẹ́ ẹni tí ó ń ṣe nǹkan ẹ̀rọ tí wọ́n ń pè ní ẹ̀rọ àríkẹ́bàm tí ó jẹ́ pòun ló ń ṣe ìyún alhaja Falilat Yusuf, ẹni tí gbogbo ayé mọ̀ sí ẹ̀rọ àríkẹ́. Ó mà ti sọ̀rọ̀ síta, ó ti padà tú àṣírí tó sì sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ táwọn èèyàn tí wọ́n ń sọ lórí ẹ̀rọ ayélujára wípé kí àwọn èèyàn kan má ṣe bá ra ọjà tó ń tà ìyẹn ẹ̀rọ àríkẹ́ mọ́, àti pé bí wọ́n bá ti rà á ayé ẹ̀ yóò bàjẹ́, ebi yóò sì pa á. Tó sì jẹ́ pé alhaja Falilat Yusuf tí gbogbo ayé mọ̀ sí ẹ̀rọ àríkẹ́, ó ti sọ̀rọ̀ lórí eléyìí, ó sì ti fèsì lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ lórí ẹ̀rọ ayélujára náà. Ṣe lọ́dún mélòó kan sẹ́yìn, ọ̀pọ̀ èèyàn ni kò fi bẹ́ẹ̀ mọ alhaja Falilat Yusuf, ẹni tí gbogbo ayé mọ̀ sí ẹ̀rọ àríkẹ́, ṣùgbọ́n tó jẹ́ pé ẹ̀rọ àríkẹ́ tó ń ṣe ló gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ nítorí ó jẹ́ táwọn èèyàn lò káàkiri ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n láti bí ọdún díẹ̀ sẹ́yìn làwọn èèyàn ti wá mọ alhaja Falilat Yusuf fún rẹ̀, kì í sì ṣe nípasẹ̀ pé wọ́n mọ̀ wípé òun ló ń ṣe ẹ̀rọ àríkẹ́, ipasẹ̀ òṣèlú ni wọ́n fi lọ mọ̀ nígbà tó tọrùn ara ẹ̀ bọ òṣèlú tí ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn olóṣèlú. Ẹ̀yìn gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ìní alhaja ẹ̀rọ àríkẹ́ ló kọ́kọ́ wà tó ń ṣe àtìlẹ́yìn fún. Lójijì ìní ó sì yí bìrìkòtò tó kúrò lẹ́yìn Adémọ́lá Adélékè tó gba ẹ̀yìn olùdíje ìyẹn gómìnà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè lásìkò yìí, Alhaji Gbóyèga Oyètọ́lá tó gba ẹ̀yìn ẹ̀ lọ. Ṣáà nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá yìí, níṣe ni alhaja ẹ̀rọ àríkẹ́ ń ló fi gbogbo nǹkan polongo òbò fún olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyún Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí gbogbo ayé mọ̀ sí Àǹbọ̀. Tó ì jẹ́ pé bí ẹ̀rọ àríkẹ́ bó ṣe ń gbé Adémọ́lá Adélékè àti ẹgbẹ́ òṣèlú Accord ẹ̀ ṣépè, ẹni ó tó ń pín ráìsì fún àwọn èèyàn tó sì ń ṣépè fún wọn pé bọ́n bá gba ráìsì náà tí wọ́n wá dìbò fún Oyèbámíjí, báyìí ni yóò rí fún àwọn àti àwọn ọmọ wọn. Ọ̀rọ̀ yìí ló bí àwọn èèyàn nínú tó fi ń sọ̀kò ọ̀rọ̀ sí ẹ̀rọ àríkẹ́ lẹ́yìn tí Adélékè sì jáwé olúborí tó fẹ̀yìn olùdíje ẹ̀ janlẹ̀. Níṣe ni àwọn èèyàn náà ni wọ́n ń sọ̀rọ̀ sí ẹ̀rọ àríkẹ́ tó sì ń jẹ́ kó di mọ̀ pé káwọn èèyàn ká má bá ra ẹ̀rọ àríkẹ́ mọ̀, àti pé wọn bá ti bá ra ẹ̀rọ àríkẹ́ mọ̀ lórí nǹkan tó ṣe, ebi yóò pa àṣírí ẹ̀ yóò sì tú. Ṣùgbọ́n nígbà tó ń fèsì lórí eléyìí nínú fọ́nrán fídíò tó ṣe síta ẹ̀ tó gba ìgboro lọ́jọ́rú tí ṣe wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà yìí, alhaji ẹ̀rọ àríkẹ́ ní bí wọn ò bá bóun ra ẹ̀rọ àríkẹ́ mọ́, ó láyé òun ò lè bàjẹ́, ibi ò lè pa òun. Ó ní ilé tóun kọ́ sí ìlú ìrágbìjí lásán fáwọn èèyàn yóò tó 16 houses. Ó ní oko tóun ní yóò tó bíi 7 pẹ̀lú oríṣiríṣi okòwò míì. Ó ní bọ́n bá dá ẹ̀rọ àríkẹ́ dúró tí wọ́n àjọhùn rí ta, ó láwọn aláboyún, àwọn opó, àwọn mẹ̀kúnnù tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ òun lè àánú òun ṣe tí wọ́n fẹ́ bà láyé jẹ́. Ṣùgbọ́n òun ní oríṣiríṣi okòwò tí ìyà ò lè jẹ ìrandíran òun, tó ì jẹ́ pé ẹ̀rọ àríkẹ́ ó ti fún àwọn tó ń sọ̀rọ̀ ìlésì o ìpè kan máa ra ẹ̀rọ àríkẹ́ mọ́. Ó ti fún wọn lésì pé wọn ò lè fi eléyìí gbé òun ṣubú tàbí bí ba ayé òun.